Akinrogun Ajarogun Afogun Pákó Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ kìkì ogun ló ń wá bí ìjà bí ìdààmú bí sùúrùtù. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí Ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa wà lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ẹ kàn bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá àjọ máa jẹ̀gbádùn ẹ̀. Akinrogun ni sinimá tí a mú wá fún yín lónìí. Akinrogun and the Seven Angels, Akinrogun àti àwọn áńgẹ́lì méje òun ni sinimá tá a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa ìbáwọn èèrà tí ò lọ́mọ nínú that is to say gbogbo àwọn sinimá tó bá make sense lórí sinimá tí wàá pọ̀ jáǹtì rẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tó bá ti make sense gangan làwa máa ń gbé wá o. àwa ti wò ó, a ti digest ẹ̀, àwa rí pé ẹ̀ka ẹ̀yìn olólùfẹ́ wa náà kẹ́ ṣe kí ni kẹjẹ̀ gbádùn ẹ̀. ẹ sáré báwa lọ sórí Yorùbá Plus ìbẹ̀rẹ̀ jùmọ̀ rí sinimá ìwò ìkànnì YouTube Yorùbá Plus ẹ lọ síbẹ̀ ẹ tẹ̀ ẹ́ sí Akinrogun ni and the Seven Angels. ẹ má tẹ Akinrogun lásán tó Akinrogun pọ̀, ẹ kàn tẹ Akinrogun and the Seven Angels. àwọn òṣèré jàǹkànjàǹkàn náà kópa nínú sinimá yìí. àwọn bíi Feranmi, Oyalowo, màmá Peju, Ogunmo, Kẹ́mítì olójú kan àti àmúdà tàmọ̀sẹ́kọ̀ọ́ gbogbo wọn pátá ni wọ́n wà nínú sinimá yìí. sinimá yìí láti rí bàmá àtọmọ tó jẹ́ alágbára òkun. alágbára nìyá, alágbára lọmọ. inú ìlú kan náà làwọn méjèèjì sì yẹ sókè ní tọ́jọ́ ń gbé. ìyá ń fi agbára tiẹ̀ tú ní sílẹ̀ nígbà tí ọmọ ń fi agbára tiẹ̀ gbé ní dè ń wo. ọmọ ní áńgẹ́lì tó ń bá a ṣiṣẹ́, ìyẹn làwọn áńgẹ́lì ìdààmú tó ń bá a ṣiṣẹ́. ìyá náà láwọn ẹmẹ̀wà tó ń bá a ṣiṣẹ́ o. ẹ rò ó sinimá yẹn má jẹun sọ́jú ẹ̀ kan lọ́fẹ̀ẹ́ sí Akinrogun and the Seven Angels. ẹ jẹ́ ká jọ wò ó the new and latest movie. ó ṣẹ̀ṣẹ̀ wà lórí Yorùbá Plus TV ní ìbẹ̀rẹ̀ tí máa rí wò. kí ló máa ṣẹlẹ̀? ṣé ìyá máa gbójú náà wọlé gbójú wo ọmọ ni? àbọ̀mọ́ máa gbéná ojú ìyá ẹ̀? gbogbo àwọn tí ọmọ yìí bá ti ń dè yẹn Feranmi, Oyalowo nínú sinimá yìí tó jẹ́ alágbára. gbogbo àwọn tó bá ti ń dè láti pé ìyá ẹ̀ ń tú sílẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń dè pátá nìyá ń tú sílẹ̀ padà. ló fi wá fẹ́ jẹ́ pé ó ti fẹ́ dogun, ó ti fẹ́ dọdẹ o. ṣùgbọ́n kílẹ̀ yìí máa rò pé máa ṣẹlẹ̀ nínú sinimá yìí. ṣé ìyá ló máa pọmọ ni àbọ̀mọ ló máa pàyà? nínú apá kejì sinimá Akinrogun and the Seven Angels òun là ń retí o. tálẹ̀ yín wá gbé fún nínú sinimá yìí. ṣé Feranmi tiẹ̀ lè ṣe kárátà yìí ni àbẹ́lòmí ìgbẹ́lẹ̀ ẹ̀kan wá ó ṣe kárátà yìí? màmá Peju, Ogunmo ṣe yẹ níbi tó fi wọ́n sí yẹn àbáwọn tó máa ń lò tẹ́lẹ̀ fúnra àwọn iṣẹ́ báyìí ni rẹ̀ kan lò ń ẹrù ẹ̀ má gbàgbé lẹ́yìn bá ṣe wà ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí. ẹ kàn rọra bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button àti notification bell ní gbogbo ìgbàlá bá ti ń jẹ àwọn reviews sinimá bíi eré kájú máa ṣe kíni kájú máa gbádùn ara wa. ẹ má gbàgbé Akinrogun and the Seven Angels ní sinimá yìí. ẹ lọ wọlé ní Yorùbá Plus, ẹ kàn tẹ YouTube yín tó bá ti gbé ẹ tẹ Yorùbá Plus sí agbé Yorùbá Plus wa orin latest movie tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí Akinrogun ní sinimá and the Seven Angels. sinimá ni Akinrogun and the Seven Angels. ẹ ṣé.